sọ̀rọ̀ pé ẹ ní àwọn ìdojúkọ kan ṣùgbọ́n ẹ tí mẹ́nubà àwọn ìdojúkọ náà. Inú wa dùn tí ẹ bá lè sọ fún wa kí ni àwọn nǹkan tí ẹ ń là kọjá gẹ́gẹ́ bí ìdojúkọ. Àkọ́kọ́ ibi ìdojúkọ ẹ mọ̀ pé kò sí nǹkan tí èèyàn máa ṣe tí kò kọ́ ní dàbí ìgbà tó yẹ pé bóyá ayé fẹ́ parẹ́ ọ̀nà fẹ́ wó ni. So àwọn yẹn ṣẹlẹ̀ nínú ètò yẹ pé mo máa fi ń dúpẹ́ fún Ifá ni pé gbogbo nǹkan kọ́ la lè máa sọ. Ó dùn mí pé kì í ṣe iléèwé wa yẹn ni ẹ wá tí ẹ̀yin tó bá wọ iléèwé yẹn rà báyìí ìpè ṣé bíbá yẹn ni a wá kó àwọn ọlọ́mọ sí ni nítorí pé ibi tí Ifá sọ pé kí n lọ tẹ̀lú sí nìyẹn. A lè dúpẹ́ pé àwa ń bẹ̀ náà Ifá fúnra rẹ̀ ó ń ṣe atọ́kùn gbogbo àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Àwọn nǹkan tí a sọ pé ìdojúkọ yẹn kò tí ì kọjá agbára Ifá ṣùgbọ́n ó fi ń ro wa lágbára ni láti lè ní ọgbọ́n kún ọgbọ́n ní ìmọ̀ kún ìmọ̀. Ara ìdojúkọ tí mo lè sọ tó jẹ́ pé kíní òní ọ̀rọ̀ wọn tíṣà nígbà tí àwọn kan bá wá tọ́sọ́ kan fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn skúlù babaláwo ẹ máa lọ síbẹ̀ o ẹ máa ṣe gbà bẹ́ẹ̀ rèé wọ́n á ti béèrè àwọn nǹkan tá à ń ṣe àtọ́ra ní curriculum tá à ń lò NAPS curriculum là ń lò. Àwọn nǹkan tó yàtọ̀ nínú àwọn nǹkan tí à ń kọ́ níbẹ̀ òun ni àbí àfikún ta lè sọ pé àfikún traditional religion knowledge àti Africa traditional medicine education knowledge. Irú Africa traditional medicine education knowledge yẹn àwọn senior class tó wà fún ṣùgbọ́n Africa traditional religion knowledge yẹn gbogbo àwọn ọmọ iléèwé àtúfàṣe traditional school tí wọ́n ń ṣe. Nínú ètò ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìbílẹ̀ wa yẹn tí a mọ̀ sí Africa traditional religion knowledge yẹn ibẹ̀ láti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọdún à ń kọ́ wọn ní Ifá láti Ìjògbè sí ọ̀rọ̀ méjì àtàdúró bẹ́ẹ̀. Ó dá kí ni ohun pàtàkì tí Ọ̀rúnmìlà jẹ́? Ta ni Ọ̀rúnmìlà? Ta ni Olódùmarè? Nítorí pé bí èèyàn bá fẹ́ lọ sínú ẹ̀sìn kan ní òde ayé ó gbọ́dọ̀ mọ ẹni tó ṣẹ̀dá ayé àti ọ̀run. Irú èèyàn wo ni? Ṣọkùnrin ni ṣóbìnrin ni? Ṣé arúgbó ni? Ṣé ọmọdé ni? Wọ́n gbọ́dọ̀ mọ̀. À ń jẹ́ kí àwọn ọmọ yẹn mọ̀ ta ni Ọ̀rúnmìlà. À ń jẹ́ kí ó yé wọn ta ni Ifá. Àwọn wo ni òòṣà? Ta ni òòṣà? Kí ni ìrẹ́pọ̀ tó wà láàrin òòṣà àti Ifá? Kí ni ìdí tí Ọ̀rúnmìlà fi wá sí ayé? Àwọn nǹkan tá a fẹ́ kọ́ àwọn ọmọ yẹn kì í ṣe pé ká kọ́ wọn pé Ọlọ́run dá ayé àti kò ṣojú ẹnì kankan. Ṣàngó ló kọ́kọ́ dé sí ayé kò ṣojú ẹnì kankan. Ọ̀rúnmìlà ló kọ́kọ́ tẹ̀lé kò ṣojú ẹnì kankan. Àwọn nǹkan tó ń da èdè Yorùbá rú nìyẹn. Ṣùgbọ́n láti lè gbin ìbẹ̀rù sí àwọn ọmọ wa ní ọkàn àti láti lè jẹ́ kí àwọn ọmọ wa kọ́ mọ̀ rí kọ́ ní ìgbàgbọ́ wípé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa ìgbàlá wà ń bẹ, ìwòsàn wà ń bẹ, oore ọ̀fẹ́ wà ń bẹ. Nítorí pé àwọn Ifá ti máa ń kọ́ yẹn máa ń sọ fún wọn pé tó bá doni kọ̀ọ̀ràn gíga tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ẹ lè lo Ifá yìí láti fi ṣe báyìí. Ó ní ọ̀nà tẹ́lẹ̀ gbàgbọ́, ó ní nǹkan tẹ́lẹ̀ fi ṣe nínú àwọn Ifá náà kọ́ ẹ̀. Ṣé mọ̀ pé nígbà tí nǹkan irú nǹkan bẹ́ẹ̀ bá dé tó bá lò ó tán ríṣẹ́ ó máa jẹ́ kí àyà kó wọn yàtọ̀ sí pé ká ní à ń rẹ òwú à ń ṣe kíní àkọ́ ọmọ nílé níléèwé wa. So a mọ̀ pé ọ̀la wa ò ní àwọn ọmọ yẹn òun là ṣe gbé àwọn kíní tí a gbé kalẹ̀. Àwọn tó máa ń wá ta bá ń fi àwọn curriculum wa hàn wọ́n ní traditional ó máa yà wọ́n lẹ́nu pé báwo la ṣe kí la gbà débẹ̀ báwo la ṣe rí àwọn nǹkan yẹn. Ó dẹ̀ ní bí ìmísí yẹn ṣe ń wá gẹ́gẹ́ bí fàṣetò àṣì ọ̀nà ṣùgbọ́n àwọn ìṣòro tó dàbí pé ó ṣe òní ọ̀rọ̀ tíjà táwọn kan bá wá àwọn èèyàn kàn fẹnu bá wọ́n fẹnu tún iléèwé yẹn ṣe ní ká má sọ bí ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ní pé kò tí ì ta kòkò ibà wa ta wà ń bẹ̀ yẹn sìn à ń gbìyànjú láti máa ṣe tá a lè ṣe a lè dúpẹ́ lọ́wọ́ Ifá wípé Ifá fúnra rẹ̀ ó ń ṣe gbogbo ó ń ṣe tó dẹ̀ fi àjọpẹ́ sílẹ̀ tí ò sí àbámọ̀ gbogbo tó a jẹ́ pé ibi tí mo lè sọ̀rọ̀ sí nípa ìdojúkọ àwọn ìdojúkọ kékèké kankan wà ṣùgbọ́n èyí tó ṣe kókó jù òní ti ọ̀rọ̀ tíjà yẹn a dẹ̀ ti ń gbèrò pé a fẹ́ dá iléèwé gíga sílẹ̀ tí a fẹ́ pè ní Atúfàṣe Traditional Institute ṣùgbọ́n a fẹ́ bu omi rin
eléyìí kó dé ibi tó ní àpẹẹrẹ kí a tó bẹ̀rẹ̀ yẹn àwọn pé tá a bá bẹ̀rẹ̀ yẹn àti ní àwọn olùkọ́ kò ní nira fún wa nítorí pé kò yé àwọn èèyàn kò yé àpọ̀ èèyàn tẹ bá dé kẹ̀nẹ́sì tẹ bá lọ pé skul babaláwo wọn náà máa lọ sí àtúfàṣe inú mi dẹ̀ máa ń dùn láti bá gbọ́ skul àwọn babaláwo ni àwọn ọmọ skul mi gan àbọ̀rúbọyé o àwọn máa dáhùn pé ó gbà tọ́ orí mi máa ń wù ni nítorí pé ohun tí wọn lérò pé babaláwo lè ṣe ni òun ni ó ń ṣẹlẹ̀ yẹn àbọ̀ ni olóòtú. Ó dà bẹ́ẹ̀ kódà orí mi wú torí ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tí wọ́n ti fi kọ́ wa láti kékeré òun ló wà ní orí wa ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní mọ̀ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ níta nìyẹn ẹni tí ò ní mọ̀ nípa ifá láti kékeré náà ti bà ọpọlọ ẹ̀ jẹ́ wọ́n ti kó ìkókó sí lórí pé tó bá ti ráwọn ẹyún ọ̀ya yọ bàtà ẹsẹ̀ rẹ méjèèjì kò fèrègé àwọn ẹsẹ̀ ní ọlọ́run o èèyàn burúkú ni wọ́n o torí pé kíni torí pé a ní ìmọ̀ tó kún tó bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ṣùgbọ́n pẹ̀lú àlàyé tí ẹ ṣe yìí pẹ̀lú àwọn nǹkan tí ẹ ń kọ́ àwọn ọmọ ní nǹkan gidi wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ nípa ifá àti nípa àṣà ìṣe àti èdè wa tí wọ́n sì tún máa lò ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ torí àwọn míì wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà lò ó yàtọ̀ gédéǹgbé tó jẹ́ pé ọ̀nà tí ò dáa rárá àti rárá ni nínú wa dùn bí ẹ ṣe ṣàlàyé pé ẹ ń kọ́ àwọn ọmọ yìí. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.